We want you to help us to call his ghost. We should get access to all his things. Tó bá fẹ́ kí fìyà jẹ bí kátà ìfẹ́ fìyà jẹ Portable, máa ṣe léṣe o, olùkíṣẹ́ kò lọ dáná. I want you. Pablo! Ó kọ rẹ̀ ti jẹ́. Sọ sínú máìkì ayé. Pablo. Ó ní àgbákò owó. Ó ní orí burúkú owó. Èmi arífá ńlá jogún mo sọ bẹ́ẹ̀. Bàbá kí la sọ kí lẹ ṣe? Mo ní mo fẹ́ ọkọ, ẹ̀ ń bá mi ṣòwò. Ṣòwò ni mo bá yín sọ ni. Pàjá kí orí ẹ. Ó yá bá mi lọ fẹ́rẹ́fẹ́. Lọ fẹ́rẹ́fẹ́ fún mi. Ọmọ máa bú ọmọ ìjẹ́ bóyá fọ́ tó tó. Ìrẹ́gbẹ̀ ikú rẹ̀. Ọ̀pọ̀ ọjọ́ kan ti jáde mi mo ní mo máa rí ọ. Mi ìbọn wàhálà, mi ìbàdàpọ̀, ọ̀dọ̀ kan dábàá yọ wá mẹ́wàá pàmò ní kí bá mi ní padlock kúkú rẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ó jẹ́ ń pẹ́ lọ́la. Ọkùnrin nílẹ̀ ọkọ ọkùnrin nílẹ̀ kejì mi ò dá ẹ lóhùn. Ó tún wá olóyún láyà. Ó tún pè mí lẹ́lẹ̀kẹta. Kí ló dé ṣé mo di kídìní ẹ̀ mú mi? Pablo! Yazuli Jalali wà ní Grammy.